Ẹ̀yin èèyàn lé èwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́? Gist tèní ó skento ó lágbára díẹ̀. Ṣé ẹ mọ̀ pé lánàá ibi tá a bá gist dé ni pé àwọn agbébọn wọ́n lọ sí church Queen Naomi. Wọ́n ní wọ́n lọ da gbogbo church Queen Naomi rú, wọ́n destroy gbogbo mọ́tò, wọ́n ní wọ́n destroy gbogbo àwọn nǹkan tó wà ní church wọn. Wọ́n ní wọ́n ń wá Queen Naomi, wọ́n ní ṣùgbọ́n wọn ò rí wọn. Wọ́n ní bí bàbá Erin ńlá ṣe gbọ́, ẹ mọ̀ ipá sọ fún yín, ni bàbá Erin ńlá kó gbogbo àwọn entourage wọn ni wọ́n gba Àkúrẹ́ lọ. Wọ́n ní ó dùn bàbá Erin ńlá nǹkan tó ṣẹlẹ̀, ṣùgbọ́n lẹ́tà tí àwọn agbébọn yìí tán sọ sílẹ̀ ò ní wípé kí Queen Naomi kán má wá ṣe fún moon ritual wọn. Nǹkan tí wọ́n fi mọ̀ pé ààfin ni wàhálà yìí ti wá nìyẹn. Allegedly o, ṣé mo ṣe máa ń sọ fún yín nǹkan tá a gbọ́ làwa torchlight sí. So wọ́n ní ìgbà tí bàbá Erin ńlá débẹ̀, wọ́n ní gbogbo àwọn nǹkan tó ń bàjẹ́, mọ́tò àwọn èèyàn, bọ́ọ̀sì church gbogbo ẹ̀, wọ́n ní immediately ni bàbá Erin ńlá ń pè fún new one. Ipe kán máa replace gbogbo àwọn nǹkan tó ń bàjẹ́, kán máa replace gbogbo àwọn nǹkan tó ń bàjẹ́, kán máa replace gbogbo àwọn nǹkan tó ń bàjẹ́. Ẹ̀yin èèyàn lé, bàbá Erin ńlá nífẹ̀ẹ́ Queen Naomi. Ọlọ́run á dẹ̀ máa gbé ọwọ́ bàbá Erin ńlá sókè. Ẹ̀yin náà mọ̀ pé láti ìgbà tí Queen Naomi àti kábíyèsí ti jọ wà pọ̀, kò sí wàhálà, kò sí dààmú, kò sí bìlìsì. Gbogbo nǹkan ń lọ lẹ́sọ̀lẹ́sọ̀ ni. Eku ń ké bí eku, ẹyẹ ń ké bí ẹyẹ, ọmọ èèyàn ń fọhùn bí ọmọ ènìyàn. Ìgbà Queen Naomi ó tu bàbá Erin ńlá lára. Ṣùgbọ́n àtìgbà tí bàbá Erin ńlá ti gbé ìgbésẹ̀, oríṣiríṣi nǹkan là ń gbọ́ tó ń ṣẹlẹ̀ nínú ààfin. Oríṣiríṣi nǹkan là ń gbọ́ tó ń ṣẹlẹ̀ nínú ààfin. Ṣùgbọ́n wọ́n ní nǹkan tí ó ṣẹlẹ̀ yìí, wọ́n ní kò mì Queen Naomi láti bí síbẹ̀ yẹn. Ẹ mọ̀ pé nǹkan tí àwọn ọ̀tá ń fẹ́ òun ní pé kí Queen Naomi dáhùn, kí wọ́n máa sunkún. Wọ́n ní Queen Naomi ní gbogbo ẹ̀yẹ Ọlọ́run. Ọ̀rọ̀ tó jáde lẹ́nu Queen Naomi yìí, àní Queen Naomi máa ń ṣe bí àwọn prophet. Wọ́n máa ń ṣe bí àwọn prophet. Mo mọ̀ pé prophetess ni wọ́n. Wọ́n máa ń ṣe bí àwọn, jẹ́ kí n sẹ́ pé bí àwọn angel. Bí àwọn angel náà ṣe máa ń ṣe. Ṣé mọ̀ pé tó bá ṣe lòmíì báyìí ó ti máa get ọlọ́pàá, á ti máa ní òun ò ní gbà, òun ò ní ṣe kíní. Ṣùgbọ́n àwọn tó ń ṣiṣẹ́ burúkú yìí wọ́n ti gbàgbé pé Queen Naomi ní Ọlọ́run, wọ́n dẹ̀ ní bàbá Erin ńlá. Àfi tí bàbá Erin ńlá tí wọn ò bá rí pé nǹkan báyìí ṣẹlẹ̀ ni wọn ò ní dúró láti support Queen Naomi. Ni wọn ò ní dúró láti support Queen Naomi. Ní gbogbo ìgbà ni wọ́n dúró ti Queen Naomi, ni wọ́n support Queen Naomi, ni wọ́n ń ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe fún Queen Naomi. Especially ìgbà tí wàhálà bá ṣẹlẹ̀. Ẹ wo ìgbà tí kíní Ìbàdàn tó ṣẹlẹ̀ yẹn, Stampede tó ṣẹlẹ̀ tí gbogbo àwọn wọ́n bà gbogbo àwọn property, gbogbo gift tí Queen Naomi tí wọ́n fẹ́ há fún àwọn ọmọ tó ń destroy gbogbo ẹ̀, tó ń bà gbogbo ẹ̀ jẹ́. Ẹ rántí ìgbà yẹn tí wọ́n ní pé wọ́n lọ scratch gbogbo àwọn trailer tó kó àwọn gift. Ẹ mọ̀ pé immediately ni kábíyèsí ti ń pe àwọn èèyàn pé kí wọ́n máa donate àwọn nǹkan fún Queen Naomi. Queen Naomi ò fi ọ̀rọ̀ kábíyèsí ṣeré, nítorí pé ó ń dúró ti kábíyèsí pẹ̀lú àdúrà àti àwẹ̀. Ìtorí ẹ̀ náà ni bàbá Erin ńlá fi dúró ti Queen Naomi, tó jẹ́ pé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ báyìí, wọ́n máa stand gbigidi ni. Pé yes, mo wà lẹ́yìn ìyàwó mi, kò dẹ̀ sí ẹni tó lè mì mí, kò sí nǹkan tó lè ṣẹlẹ̀. Bó ṣe yẹ kí ọkùnrin rere máa ṣe nìyẹn. Bó ṣe yẹ kí ọkùnrin alálùbáríkà máa ṣe nìyẹn. Bó ṣe yẹ kí ọkùnrin ìdùnnú máa ṣe nìyẹn. Wọ́n ní parọ́ kò pé Queen Naomi, wọ́n dẹ̀ sọ fún Queen Naomi pé kán fi ọkàn wọn balẹ̀. Ipe àwọn wà lẹ́yìn Queen Naomi. In fact, gan gbọ́ pé Prince Adé gan wọ́n pe Queen Naomi, wọ́n sọ fún Queen Naomi pé kí Queen Naomi fi ọkàn wọn balẹ̀. Wọ́n ní màmá wa Esther Ajayi gbàdúrà fún Queen Naomi. Ipe ní agbára Ọlọ́run kò sí nǹkan kan tó máa ṣe Queen Naomi.
Queen Naomi ló máa ṣèyí ọmọ ẹ̀ o. Nǹkan kan báyìí kò ní ṣe Queen Naomi. Láyọ̀ àtàlàáfíà ní agbára Ọlọ́run ni wọ́n fi máa padà sí inú ààfin yẹn, tí wọ́n máa jókòó gẹ́gẹ́ bí queen wọn. Kò sẹ́ni tó máa ṣí wọn nídìí ẹrù wọn ní agbára Ọlọ́run. Nǹkan tó ní màmá wa Esther Ajayi sọ nìyẹn o, tí a gbọ́. So ẹ̀yin èèyàn lé, ẹ̀yin náà mọ̀ pé ẹni tí Ọlọ́run bá ti bless, Ọlọ́run bless ẹni. Ẹni tí Ọlọ́run bá wà pẹ̀lú, Ọlọ́run wà pẹ̀lú ẹni. Kò dẹ̀ sí èèyàn kankan tó lè yí iṣẹ́ Ọlọ́run padà nínú ayé ẹ̀dá. Ẹ̀yin náà wo bí bàbá Erin ńlá bó ṣe ń ja bátù yìí fún Queen Naomi. Wọ́n ń ja bátù yìí fún Queen Naomi nítorí pé wọ́n mọ̀ pé ìyàwó alálùbáríkà ni wọ́n. Wọ́n mọ̀ pé ìyàwó tó fi àwọn lọ́kàn balẹ̀ òun ni Queen Naomi. Wọn ò dẹ̀ fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré rárá. A gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ààfin bàbá Erin ńlá torí lórí ọ̀rọ̀ yìí pé àwọn agbébọn yìí tí wọ́n wá àtàkì church Queen Naomi, wọ́n ní bàbá Erin ńlá lọ gbé chainsaw ni. Ipe kí àwọn kan nínú àwọn ààfin wọn kan wá búra. Wọ́n ní kí bàbá Erin ńlá gan tó dénú ààfin, wọ́n ní ìkan nínú wọn wọ́n ló ti kẹ́rù ẹ̀ ó ti sá lọ. Ẹ̀yin èèyàn lè tálà mọ̀ tó rán iṣẹ́ ibi yìí, a lè sọ. Ẹ mọ̀ pé gbogbo àwọn nǹkan míì wà tó máa ń ṣẹlẹ̀ nínú ààfin tó yẹ pé bàbá Erin ńlá kan máa ń dákẹ́ ni. Ìtorí ẹ̀ ni bàbá Erin ńlá fi ń mú ancient sword yìí, tí wọ́n fi ń mú dání wípé ẹnikẹ́ni tó bá máa ṣe ìjàmbá fún ìyàwó àwọn àtọmọ àwọn, ancient sword ló máa kojú ìjà sí wọn. Ẹ dẹ̀ mọ̀ pé àtìgbà tí ìyá onífá tán ti dé inú ààfin yẹn báyìí ní àṣírí àwọn èèyàn burúkú yìí láṣírí wọn ti ń tú, tó jẹ́ pé kò sí nǹkan tó bá fẹ́ ṣe báyìí àṣírí wọn ń tú ni. Ẹ̀yin èèyàn lé. So bí a ṣe gbọ́, wọ́n ní bàbá Erin ńlá, wọ́n ní wọ́n ti ń sẹ́ǹdì àwọn èèyàn pẹ̀lú gbogbo àwọn nǹkan tó bàjẹ́ ní church Queen Naomi pé kí wọ́n máa lọ bá wọn replace ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan, torí wọn ò fẹ́ wàhálà fún Queen Naomi. Wọn ò fẹ́ ìdààmú kankan fún mọ́mì Tádéníkáwò. A dẹ̀ gbàdúrà wípé àṣírí àwọn agbébọn yìí, àṣírí wọn máa tú. Ẹ̀yin náà máa rí pàṣírí wọn máa tú, nítorí pé Ọlọ́run ló máa tú àṣírí wọn. Ọlọ́run mọ ẹni tó rán wọn ní iṣẹ́ ibi, ó dẹ̀ máa tú àṣírí gbogbo wọn. A tún máa mú update wá tá a bá tún gbọ́. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ bí a ṣe máa ń sọ. Allegedly ní gbogbo nǹkan tí a gbọ́ yìí, àbá bàbá Erin ńlá, àbá wọn gbé inú ààfin. Nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin subscribers mi. Ọlọ́run Elédùmarè ọba láàánú á ṣàánú fún gbogbo etí tó ń gbọ́ mi o. Gbogbo àdáwọ́lé yín á máa yọrí sí rere o. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ẹ dẹ̀ má gbàgbé prize giveaway wa ó ń bọ̀ ní July 15. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí, Máṣọ́lá ni orúkọ mi. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín kẹ́ subscribe so that tá bá ti post any gist ẹ máa rí. Òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.